Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí, Mr. Dre Nolly TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n bá wa pàdé ní orí ayélujára, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa subscribe sí orí channel yìí, kí o share kí o dẹ̀ tún comment. Èyí ni sinimá tuntun aládùn tí a mú wá fún yín tí a pè àkọlé rẹ̀ ní Àdìtú. Àdìtú ní orúkọ sinimá tí a mú wá fún yín láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín, àbúrò yín, Afeez Abiodun. Afeez Ọwọ́ òun ni ó ṣe eléyìí, tí a ṣe àkójáde rẹ̀ ní orí ìkànnì Ògìdán TV. Níbẹ̀ ni a ti máa wò Ògìdán TV, níbẹ̀ ni a ti máa wo Àdìtú. Ẹ ṣáà mọ̀ pé gbogbo sinimá tí Afeez Seriki Ọlọ́pọlọ tó bá kọ, dídùn báyìí ni ó máa ń dùn. Àrà ọ̀tọ̀ ni wọ́n tún gbé wá, wọ́n tún gbé yọ èyí tí wọ́n pè àkọlé rẹ̀ ní Àdìtú. Àwọn ìràwọ̀ òṣèré tí wọ́n dáńtọ́ ni wọ́n pàtó rẹpẹtẹ nínú sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àdìtú. Mide Funmi Martins ó pàtó rẹpẹtẹ nínú sinimá tí à ń sọ ẹ̀. Afeez Abiodun fúnra rẹ̀ òun kò gbẹ̀yìn. Babatunde Usman Okele òun kò pàtó rẹpẹtẹ nínú sinimá tí à ń sọ ẹ̀. Gaji Ṣọlá Ọláìbí òun kò pàtó rẹpẹtẹ nínú sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àdìtú. Àwọn ọ̀rọ̀ òṣèré apá rẹpẹtẹ nínú sinimá yìí. Tí ẹ bá wo sinimá yìí, ẹ mọ̀ pé àrà ọ̀tọ̀ nǹkan kì í síbẹ̀. Àdìtú, bàbá ṣe wá ń wo Àdìtú, ẹ má wàá ṣaláì wá subscribe sí orí channel wa, kẹ́ share kẹ́dẹ̀ tó comment. Ọmọ yín olólùfẹ́ yín náà wà níbẹ̀, Yétúndé Barnabas, ó wà nínú sinimá Àdìtú náà. Mystery ó wà níbẹ̀. Ó yẹ lẹ́bàá ṣe àkẹ́lá bàbá wo sinimá Àdìtú. Ọgbọ́n rẹpẹtẹ báyìí ni ó kọ́ ni. Ẹ ṣáà kó mọ̀ pé Àdìtú báyìí ni ọ̀rọ̀ Ọlọ́run Àdìtú ni. Eléyìí ó ti jáde, ó ti wà ní orí ìkànnì Ògìdán TV. Níbẹ̀ ni ẹ ti ń jẹ gbádùn sinimá Àdìtú. Ronke Odùsọ̀yà ó pàtó rẹpẹtẹ nínú sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àdìtú. Tókunbọ̀ Máfíìsì, Bàbá Aládùúrà òun kò pàtó rẹpẹtẹ níbẹ̀. Ẹ ṣé púpọ̀.